Sunday Igboho tún ti pa àwọn DSS lẹ́jọ́ o. Agbẹjọ́rò àgbà ní Yomi Aliu tó jẹ́ agbẹjọ́rò fún ọmọkùnrin tó ń jà fún ìdásílẹ̀ òmìnira ilẹ̀ Yorùbá ìyẹn Yorùbá Nation olóyè Sunday Adéyẹmọ táwọn èèyàn mọ̀ sí Sunday Igboho ti pè àjọ iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àpapọ̀ DSS lẹ́jọ́ láti yọ̀ǹda òkú àwọn méjì kan tí wọ́n ṣekú pa lásìkò tí wọ́n lọ ṣèkọlù sílé oníbàárà rẹ̀ lọ́jọ́ kìíní oṣù keje ọdún 2021 nílé rẹ̀ tó wà ní agbègbè Sókà nílùú Ìbàdàn tàbí kí wọ́n pàdé nílé ẹjọ́. Nínú àtẹ̀jáde kan tí agbẹjọ́rò àgbà náà fi léde fáwọn oníròyìn Telegraph nílùú Ìbàdàn lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2023 yìí ló ti nàka àbùkù sí bí àwọn àjọ DSS yìí ṣe wọ ilé ọkùnrin náà lọ́gànjọ́ òru ọjọ́ náà pẹ̀lú èròǹgbà pé wọn yóò bá oníbàárà ọ̀hún nílé tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí èèyàn méjì tí wọ́n tún kó àwọn 12 mìíràn sí àhámọ́ wọn. Ìkọlù yìí sì wáyé látàrí bí Sunday Igboho ṣe ń tako ìwà àwọn Fúlàní darandaran tí wọ́n ń pe ara wọn ní darandaran tí wọ́n ń ṣekú pa àwọn èèyàn rẹ̀ nílùú Ìbàràpá níjọba ìbílẹ̀ Ìgàngàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní òkú olóògbé Ọlálékan Àdìsá àti ti lèmọ́mù kan Yẹ̀kínì Ọlátúnbọ̀sún Abdulfatah táwọn DSS yìí yìnbọn pa lásìkò ìkọlù ọ̀hún ni wọ́n kọ̀ láti gbé sílẹ̀ látìgbà náà táwọn mọ̀lẹ́bí olóògbé sì ń fìgbà gbogbo ké lóhùn rárá pé àwọn fẹ́ rí òkú bàbá àwọn láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn. Nínú ẹjọ́ tó pè síwájú ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó fìkàlẹ̀ sílùú Ìbàdàn láti fi béèrè fún òkú àti ẹ̀tọ́ àwọn olóògbé náà ni Aliu ti sọ pé àwọn opó àtàwọn ọmọ olóògbé Ọlálékan Àdìsá àti ẹbí ìmáàmù náà ti pe ẹjọ́ láti béèrè fún òkú bàbá wọn. Ó ní DSS ti fẹ́ gbé òkú náà fún ilé ẹ̀kọ́ yunifásitì láti ṣe àyẹ̀wò rẹ̀. Bẹ́ẹ̀ náà ló ní àwọn ẹbí rẹ̀ ń béèrè fún bílíọ̀nù 200 254 billion naira gẹ́gẹ́ bí owó gbà má bínú. Ó fi kún un pé bí àwọn sì ṣe ń retí kí ìjọba yan agbẹjọ́rò àgbà tuntun fún orílẹ̀-èdè yìí tí yóò ṣàmójútó ẹjọ́ náà nítorí pé ẹjọ́ tí àwọn ń pè tako àwọn DSS tí wọ́n ti sọ ara wọn di ọlọ́run yìí ni wọ́n kọ̀ láti dáhùn rẹ̀. Ó ní láti ìbẹ̀rẹ̀ oṣù kẹfà ọdún 2023 yìí táwọn ẹbí olóògbé ti pe ẹjọ́ tako DSS ni wọn kò ti fèsì sí tàbí kí wọ́n tiẹ̀ wá rojọ́ gbé ara wọn lẹ́sẹ̀ nílé ẹjọ́. Ìyàwó olóògbé Àdìsá abilékọ Abísọ́lá nínú ẹjọ́ tó pè pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ló ti rọ ilé ẹjọ́ láti pa á ní dandan fún àjọ DSS láti gbé òkú ọkọ òun sílẹ̀ fún àyẹ̀wò kí wọ́n sì tún san owó ìtanràn fún ẹbí àwọn. Nínú àwíjàre rẹ̀ ló tún ti fẹ̀sùn kan àwọn DSS pé ogún èèyàn ni wọ́n kó jáde nínú ilé Sunday Igboho kàkà kí wọ́n kó gbogbo wọn dé àgọ́ wọn ń ṣe ni wọ́n fún àwọn ọmọdé àtàwọn obìnrin tó wà nínú wọn ní 20,000 náírà 20,000 nínú owó tí wọ́n kó jáde nílé rẹ̀ láti fi wọ mọ́tò padà síbàdàn nígbà tí wọ́n délùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Ní ìkádìí ọ̀rọ̀ rẹ̀ ló ní ó yanilẹ́nu láti rí i pé ológbò méjì tí àwọn DSS yìnbọn lù tí wọ́n rò pé ọkùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà ló yíra padà di mùsù ni wọn kò ṣàfihàn rẹ̀ fún gbogbo èèyàn láti rí tàbí kí wọ́n gbé e wá sílé ẹjọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.